وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيار. يا سبحان الله. سبحان الله وتعالى عما يشركون. وأزكى الصلاة صلى الله عليه وأطيب السلام صلى الله عليه على نبي الإسلام صلى الله عليه ورسول الإعلام صلى الله عليه سيدنا محمد صلى الله عليه وسلم القائل في حديثه الشريف والله ما الفقر أخشى عليكم صلى الله عليه ولكني أخشى أن تبسط عليكم الدنيا صلى الله عليه كما بسطت على من كان قبلكم صلى الله عليه فتتنافسوها كما تنافسوها صلى الله عليه فتهلككم كما أهلكتهم صلى الله عليه وسلم. ọjọ́ ti lọ kò sí tálẹ́ǹtì kan tẹ́nìkan fẹ́ display báyìí. الله. إن المواهب الربانية كثيرة بين العباد. عافاكم الله. واحترام هذه المواهب وإجلال أصحابها دين. ìṣẹ́jú kan ẹ dákun ẹ̀yin bàbá wa àti bàbá tó ti lọ àtàwọn bàbá tí wọ́n wà níkàlẹ̀ àtàwọn àfáà tí wọ́n kọ́ wa ìta fẹ́ máa sọ náà lẹ́ ń bá wa sọ àbájábìrìdà Gaothu Shabbab ẹ máa bọ̀ wájú mi bí rárá ẹ jókòó ni ẹ bá ń gbàgà fún ẹ pariwo Allahu Akbar ẹ̀ kan náà. Allahu Akbar. bàbá wa ìjọba bàbá wa ọlọ́run ló mẹ́rú ẹ̀ gbogbo ẹ̀yin bàbá lápapọ̀ bàbá lọ́ba àgùn bàbá owó yálé ẹ̀yin àfáàgbà tẹ́ wà níkàlẹ̀ àyè tó tó kí yín tí mo fi lè kí yín bàbá wa àgbàláyọ̀ lò àwọn tá a fi lè kí gbogbo yín tí ó fi kárí iná làwọn tí wọ́n kọ́ wa iná làwọn tí wọ́n tọ́ wa inú ọgbà ara ó dọ̀ kàbátú ilmiu liman yabtaghi kábàámọ̀ fẹ́ni tí ń bá ń wá máa káàkiri ayé fadilatul mudir ẹ dákun bàbá ní rọ́ọ̀dọ̀ ẹ jẹ́ fi kí gbogbo yẹn pariwo ṣéèkù lẹ́ẹ̀kan náà. ṣéèkù. ẹ tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. ṣéèkù. ṣéèkù Sunusi lánàá kábàtún ilayhi al-ma'abu idha ma tara makhawifu jayshil abratun وضاق المدائن قبل القرآن لو دعوة الحق نالفها تجلي عن القوم كل الوباء تجلي عن القوم كل الوباء يا شيخ السنوسي لنا كعبة إليه المآب وخوف جيش وطق المدايع قبل القرآن له دعوة الحق على فؤاد تجلي عن القوم كل الوباء تجلي عن القوم كل الوباء تجلي عن الكون ẹ dẹ́kun ẹ pariwo Allahu Akbar kan náà. Allahu Akbar. ọjọ́ ti lọ
pé mo sọ fún yín tí mo sọ ní náà ni bàbá mufti wa fi ṣe wá sí òun. mo ní beware of victory's intoxication because the greatest danger emerges at the moment of victory. Allahu Akbar. Tàbá iná ni wọ́n wá kí àyà rẹ̀ fún wa. Táwa bá fẹnu ara wa sọ bàbá wa ìmáàmù yóò dàbí pé àbí kínníkínní kan ń bẹ lọ́kàn. Iná ni wọ́n wá ké fún wa tí gbogbo wa ti gbọ́ yìí. Mo sì sọ fún yín pé àdífì ti ń bà mí lẹ́rù jù. Bàbá wa ìjọba Ànábì wa Muhammad Sallallahu alayhi ó wa ní sallam. wallahi mo fàbà tó dá mi búra màlífàkúrà àkọ́ṣà alaykum kò yí ọmọ báwọn o. Baba. uslubul ishtighal ma àkọ́ṣà alaykum lifàkúrà torí tí má bá ṣiṣẹ́ láìsà fún wọn tí kéwò yìí bàbá àgbàlá yẹn lò tí má bá fẹ́ ó bá ṣiṣẹ́ láìsà ọ̀lẹ́ wọ ní dọ́mà náà ó ní màlífàkúrà àkọ́ṣà alaykum. Ànábì wa sàtàlátù fún ànábì wa Sallallahu alayhi wa sallam. ó ní kì í ṣe òṣì kì í ṣe pọ́fẹ́tì lèmi ń bẹ̀rù fún yín àrídùnnú àfa youth àfa wa Nurul Awliya àfa foreign àti gbogbo ẹ̀yin àgbàlagbà ajíwa ìgbà yìí lọ́lá àìnú rìdọ́ Àjíbádé ẹ dákun ẹ má bínú ẹ jókòó ẹ dákun bàbá wa ẹ̀yin lẹ fún wa ní àyè yìí mo ti sọ pé èmi ò ní nǹkan kan tí mo fẹ́ sọ ń bì tẹ́lẹ̀rí wa ló kúnlẹ̀ wá bá wa fa àwọn èèyàn sì máa wí nǹkan káàkiri bí Kamilu ló ń jíṣẹ́ ni sẹ́yìn tí wọ́n ń ṣe ní so tó jọ iṣẹ́ tí ń jẹ́ wọ́n ti bá a yanjú rẹ̀ Ànábì ní malfaqra akhsha alaykum kì í sọ́ọ̀sì ni mò ń bẹ̀rù fún yín o ara ẹni ó lè lágbàmára nínú yín tí ò ní bọ́ kòtò látara pọ́fàtì walakinni akhsha an tubsata alaykumu dunya àmẹ́rù tí ń bà mí fún yín ni kí wọ́n má wá ti ayé sílẹ̀ níwájú yín fatatanaffasuha kama tanafasuha. Kẹ́yìn náà máa máa dùn mọ́ra yín lọ́wọ́ báwo ẹ̀sán tí ó ṣe ń dùn mọ́ra wọn lọ́wọ́ o. Ká máa wá dẹni ayé orí fatuhulikakun ẹ wo nǹkan fatuhulikakun kama ahalakatiwon. Kọ́mọ̀ wá kó parun báyìí bó ṣe kó parun báwọn tànà. Ajiwa Jabir wọ́n ti yanjú rẹ̀ àdúrà tá a sì fẹ́ kí wọ́n ṣe náà wọ́n ti bá wa ṣe bàbá àjọbọ̀ wà á bá wa ṣe látọ̀dọ̀ tèmi ẹ wà á dá sí i bàbá àjọba ti pẹ́ kí wọ́n tó sọ̀rọ̀ àwọn ni wọ́n sì fún wa ní opportunity tí gbogbo wa ń lò yìí though I happen to be the chief host ní ìjókòó yìí bóyá pé mi ni al-Mutiful Akbar fa wa ma'a dhalik bó ti bẹ́ẹ̀ bàbá àjọba. Ẹ̀rí pé ihtiramul udama'i wajibun. Ẹni ó bá jí abiyì, àwọn àǹfààní ká gbé wọn pọ́n, ká pọ́n wọn lé ọ̀ranyàn ni. Wala a'ani bil udama'i ashaba sultati wala ashaba tharwa. Kì í sáwọn ìjọba ni mò ń pè, kì í sáwọn olóṣèlú ni mò ń pè ní ẹni ńlá, kì í ṣolówó ni mò ń pè ní ẹni ńlá. Fahahula ó wà nú àwọn tí mo àwọn olóṣèlú àtolówó máa ń yò wá kọrú wà máa ń yò hótá kọrú. ẹni àgbẹ̀ pọ́n wà nù wọn ẹni à sì yẹpẹrẹ wà nù wọn walakinni àní bil udama tí n bá sọ pé àwọn ẹni ńlá àwọn tí mo gbà lérò àwọn ni ashabal ilmil gazir àwọn tí mà wọn pọ̀ bíi tiyín sẹ́yìn ó kó òmàlẹ́ àdáàrà lọ́dọ̀ babalágbàjì ẹni tó fi kọ̀sídà sórin ó fi wáàsí sórin ó forin ṣe wáàsí bàbá gbanlé àdáàrà níjọ́ dọ́rọ̀ ṣẹlẹ̀ tí wọ́n ní wọ́n má ṣe wáàsí mọ́ bàbá alágége jí ó yé wa ìjọ́ dọ́rọ̀ ń ṣẹlẹ̀ tí ń ṣe pé
sukutuna hakadha bila idoati. sukutuna hakadha bila nasihati kamukithina fi duja bila idoati watarikuna aljuhala ala dalalati hakadha yambaghi ya amirana. ẹ̀yin jundullah ìní bàbá pé gbogbo ńlá wà ní tọ́lá ilẹ̀ máa kọjú sóòsà ẹ̀yin lẹ̀ kọjú sí sàpànà ẹ̀yin lẹ̀ ìbáyìí náà lẹ̀ wà ní sàǹgbà àwa ti ń tì ẹ̀ pariwo Allahu Akbar ni ó wà nínú àfẹ́ tó wá ṣe wá sí bàbá ọlọ́run ló mọ irú ẹ̀ wò ń gbà tẹ wá padà dé bàbá àjọba ẹ̀yin mo fẹ́ kí tí n bá ń pa àwọn èèyàn ńlá àwọn tá a gbà lérò ní ashabal ilmil gazir àwọn tó jẹ́ ìpè ní ìmọ̀ wọn pọ̀ ájì Jábìr ẹ pariwo Allahu Akbar lẹ́kẹ̀rẹ́ kí n gbọ́. The end of a particular war signals the beginning of another. For every single victories in life invites fresh enemy. Látọ̀dọ̀ tèmi kò sí wáàsí mọ́ bàbá wa Àgbàlagbàjì. Bí bàbá Alámúnigun ti tó ibi tí wọ́n ti dìde nìyẹn. Bàbá Abdulsalami Bámidélé Lámúnigun Èkìtì ni wọ́n kí wọ́n tó jókòó sí Ìbàdàn. Bàbá Àgbàlagbàjì ẹ wá tẹ̀lé mi kì í sowó tó pọ̀ mọ́ o. Tọ́ba lè bùn mí ní 5,000 fún bàbá. Ẹgbẹ̀rún márùn-ún. Ẹgbẹ̀rún márùn-ún ọkàn máa tẹ̀lé tèmi náà ni ẹgbẹ̀rún márùn-ún tọ̀dọ̀ tèmi. Kẹ́yìn ó jókòó kalẹ̀ bẹ́ẹ̀ tí gbogbo òmọ̀ tí gbogbo ọlá tí gbogbo yìí. Wọ́n sọ pé ẹ sá máa ṣe látọ̀dọ̀ tèmi 5,000 tọ́ba lè bùn mí 5,000 fún wọn. Látọ̀dọ̀ tèmi Aisha Vilina, this is my immediate brother. Àrídọ́nà 10,000 naira. Aji Jábìr 5,000 naira. Ẹ dákun Aisha Vilina máa ka owó pọ̀ lọ́wọ́ rẹ̀. Rí nǹkan. Nurul Awliya 10,000. Aji Moyideen 10,000. Alhaja Mariam 5,000. Aisha Vilina 5,000. Dákun máa bọ̀ wá. Alaalami Layolo, an international man, 5,000 naira. Fi hàn lẹ́ẹ̀ mo ti kú ọ̀nbẹ́ nù. Nígbà tó o bá ti tẹ̀lé mi nígbà tí n bá wà bá mọ̀ pé mi ò ráàyè. Wọ́n mọ̀ pé ráàyè má jẹun tó dá padà síbẹ̀ o. Bàbá wa àgbà alimam ẹ pariwo Allahu Akbar 5,000 naira. Máa bọ̀ wá tí n bá ń pariwo àwọn tó tóbi. Office of the Mudir. Allahu Akbar. Ẹ pariwo Allahu Akbar. Allahu Akbar. 10,000 naira. Ó dà 2,000, 1,000. Mo rò pé ọ gbọ́dọ̀ ó yẹ kí ó kà wọ́n náà báwo. Dìde lẹ́ẹ̀kan náà. Ìyá consumer dákun dìde lẹ́ẹ̀kan náà. Wàá máa jẹ síwájú Ọlọ́run. Gbogbo ń tẹ́ ẹ bá wí fún wa bá àti gbọ́. Tí n bá ń pa wọn tí wọ́n tóbi. Àní bidhalika ashabal ilmil gazir 5,000. Wa shama'il saniyya. واليقين الحي والجهاد المخلص. bàbá wa àgbà jihadi yín bẹ́ẹ̀ ti ń ṣe é ní à ń tẹ̀lé yín ẹ lè má dá wa mà dáadáa àmọ́ wa ń tẹ̀lé yín bàbá ń ló mà kọ́ yìí ẹ dákun bàbá àgbà fàyànù kálukú máa bọ̀ ó dá 500 náà máa bọ̀ wá kẹ́mi ń kó owó kùnà á ti dá yín dúró púpọ̀ ẹ tó kú láti ìyá ìyàwó wa báwọn awí bí bàbá Alágbàjì ti wí pé àtàmọ́tìláì lè fàjírí. àtàmọ́tìláì lè fàjírí. àtàmọ́tìláì lè tẹ̀tẹ̀rẹ̀. àtàmọ́tìláì lè fàjírí. wọ́n ṣe ń dára yìí mọ́ lọ́dún wọn mi. àtàmọ́tìláì lè fàjírí. bàjẹ́ kó bàjẹ́ lọ́la mú wọn mọ́. àtàmọ́tìláì lè fàjírí. wọ́n láwọn ọ̀rẹ́ rẹ̀ ti jẹ́ mú wọn mọ́. àtàmọ́tìláì lè fàjírí. wọ́n lẹ́yìn ilé rẹ̀ ti jẹ́ Káàbà. àtàmọ́tìláì lè fàjírí. wọ́n lẹ́yìn ìwé rẹ̀ ti jẹ́ Kùránì. àtàmọ́tìláì lè fàjírí. àtàmọ́tìláì lè fàjírí. àtàmọ́tìláì lè fàjírí. bàjẹ́ kó bàjẹ́
Jẹ̀lọ́lá Muhammad. Akí bàbá ẹ máa wọlé ẹ máa rọra jazakumullahu khayran. mú máìkì wá mọ̀ fìsákò. Maulana Sheikh Kamil ọlọ́run jẹ́ mi yín ó kún fún wa. Wala la ilaha illallah. Ẹ dákun nísìnyí. ẹ kílẹ̀ ẹ̀bẹ̀ yẹn. A gbọ́dọ̀ torí pé bàbá wa ìjọba ti fún aláyè ká máa.